sí ìbálẹ̀ máa ń kọ kò sóró olórin tí mi lè kọ ló fi jẹ́ pé till now kò sóhun olórin tí mi lè lò. Kò sí ohun olórin. Tí máa play lọ́wọ́ ní stage tí máa fi lè rántí pé ẹni báyìí tí mo fẹ́ kọrin ẹ̀ máa lọ bẹ́ẹ̀ straight ni màá dẹ̀ mú nǹkan tí máa fẹ́ kọ máa mú jáde máa deliver. Mo gbọ́ rúmọ̀ kan. Rúmọ̀ wo lẹ gbọ́? Wọ́n ní pé ẹ gbìyànjú àti súnmọ́ olórin kan nìbàdàn bí pé olórin náà ò fún yín láàyè pé ṣe ló lé yín dànù ṣóòtọ́ ni. Àwòtọ́ ni. Ta ló lórin náà? Tí mo wà lè rántí ọlọ́run àjẹ́ ọlọ́run ìsọ yìí gbé wá. Ṣé Alhaji Currency? Ìsọ yìí ti ń píìkì. Wàhálà ìsọ yìí píìkì gan o. Ẹ̀yin náà ti mẹ́tẹ́ wulẹ̀ fẹ́ béèrè tẹ́tẹ́lẹ̀ kò tó wá sọ pé kí. Kò yẹ kó jẹ́ pé nǹkan tèmi gbọ́ ọ̀tọ̀. Kí lẹ́yìn gbọ́? Fẹ́kẹ̀ confirm wọ́n ní pé ńgbà tẹ́ dọ́dọ̀ Alhaji Currency pé ẹ fẹ́ máa kọrin wọ́n ní wọ́n lé yín dànù ṣóòtọ́ ni. Pé mo fẹ́ máa kọrin kọ́ mo ti ń kọrin ni. Ẹ ti ń kọrin. Ok ẹ fẹ́ súnmọ́ wọn. Mo ti ń kọrin pé kéèyàn kan súnmọ́ yàn ni wọ́n ní súnmọ́ ni ìyẹn fi mọ̀ ṣẹ́ náà ìbọn ìṣẹ́ máa ń pè járe. Kákọ̀ fara nura náà ni. Pé bí àwọn lè fa yín sókè. Bí a tẹ̀lé rátẹ́gò gbà. Bàbá wa jẹ́ kẹ́ àbí. Kò sí no space ni o. Kí ló ṣẹlẹ̀? Even nínú àwọn olórin kọ̀ọ̀kan nígbà yẹn gan ní ọdún náà tẹ́kùn mọ̀ tó dá àwọn tó jẹ́ bí àwọn tí mo mọ̀ pé kinní wọ́n wọlé wọ́n máa ń èmi dẹ̀ wá ń ta títí mo pe àbátá school gbà ibi tẹ́ ní kí n wá mo wà bẹ́ẹ̀ látàárọ̀ mi tí wọlé àwọn ò pé bàbá lọ lẹ́kọ̀ọ́ ń gbà yẹn pé ọmọ yín ti wà níbi tẹ́ ní ó lọ wọn ti jẹ́ kó wọn wọlé o dúró ó tó bí wákàtí mélòó? Kì í ṣe wákàtí kan bàbá. Tẹ̀fi dúró nùrùn. Kò ṣe wákàtí méjì. Wàláì. Ó ju wákàtí méjì lọ. Mo dúró. Sínú oòrùn. Mo ṣá dúró náà ni pé màá ṣá wọ inú ilé màá wọ bẹ́ẹ̀. Bọ́ nígbà tó yá tó pẹ́ bóyá bàbá náà ló pè ní o àbẹ́nìkan ni wọ́n pè gbà ẹ jẹ́ kọ́ ọmọ yẹn wọlé létà wọn kàn jáde láti inú ilé kan yẹn látọ̀ kọ́ ọmọ yẹn wọlé àwọn ilé sínú kọ́pà. Ìta yẹn náà láti jọ òṣèré pé wọ́n wẹ́kọ̀mù yẹn pé kí ní nǹkan táwọn ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ ń gbà yẹn náà nílò yẹn fẹ́ rántí. Kí ló sọ fún yín? Kò ń ṣe kan tó lè mú èèyàn fẹ́ tẹ̀síwájú. Áwọ̀ kan bẹ́lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìṣá láàrin Alhaji Pasuma àti Alhaji Taye Currency tí gbogbo ìlú bẹ̀rẹ̀ sí ní gbà kan táwọn kan sọ wípé láéláé àwọn ò ní gbà àwọn kan ní pé kí àfi Currency lọ bẹ̀bẹ̀ pọ̀rọ̀ tí Currency sọ kó ti lágbára jù time ẹ̀yin náà ń ṣe àwọn live kan back to back. Àwọn live yẹn àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ bí àwọn òkú ọ̀rọ̀ ńláńlá lẹ́ ń sọ sí Alhaji Taye Currency ṣé ìbínú tọjọ́ sí ni? Ìbínú tọjọ́ sí kọ́ ẹwà tọdún tí mo sọ pé mo ti láìkì Alhaji Wasala Pasuma tí mo ti gbé ẹ̀mí mi lé ara wọn tí mo ti mú bàbá mi ẹni tí mo rí bóyá ṣe sí mi mo ti nífẹ̀ẹ́ tọkàntọkàn tí gbogbo live mi mo ti fi nífẹ̀ẹ́ mo ti mú bàbá mi kọ́ wá búya èèyàn kọ́ bú bàbá èèyàn kó wá lọ́jọ́ pé ò ti pè ọjọ́ pé ní yẹn pé ó yẹ ni o ṣé ẹ̀rẹ̀ rí mi lè rí léyìí mo jẹ́ lákòótọ́ jẹ́ pé mi ò bẹ̀rù èèyàn àfọlọ́hun. Ẹ kì í bẹ̀rù èèyàn. Àfọlọ́hun pé ká sọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀rù ìbá mi ẹni ẹ bá dúró báyìí máa sọ òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ báyìí ni nǹkan ṣe ń lọ fact ni. Kí ni mo sàn jù kó? Mo sàn jù gan mi ò gba nonsense. Ọmọ líle ni. Mi ò burú àní mi ò gba nonsense ẹnu mi ò ní dákẹ́ kí n fẹ́ dákẹ́ gan ẹnu yóò ní dákẹ́ ẹnu ní dákẹ́ ó sọ. Bọ̀ ìjà yẹn pé yín náà. Alhamdulillah tẹ́ bá sọ bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ sọ ẹ̀yin níjà yẹn pé mi Ọlọ́run ní kò pé wà torí nǹkan tó dáa là ń sọ wá sọ nǹkan tí ò dáa sọ nǹkan tí ò dáa gẹ̀dẹ̀ tó wò kó yẹ kó mọ̀ sọ pé kinní kan wá digi burúkú kò dáa ẹni tó bá ti fihàn ní jíjẹ mú. A máa wòye kíjà yẹn máa tẹ̀síwájú kẹ́lẹ́ máa. Èrò kó lè tẹ iṣẹ́ rí mo pera mi lórúkọ kan ní táìmù tí nǹkan yẹn ṣẹlẹ̀ mo pera mi ni mo ní BBR. Kí ni ìtumọ̀ ẹ̀? Brain Box Resetter. Brain Box Resetter. ká lè ń reset.
ọpọlọ ta lè ń reset. tó bá ní ilé fújì tó bá dé kó ti fẹ́ ní skọ́skọ́ máa ẹ̀ tẹ̀ dá padà ẹ mọ̀ sínú ọ̀nà rẹ̀ lé ẹ mọ̀ orú nǹkan yẹn brain box reseta mo sọ fáwọn èèyàn báyìí wọ́n rò pé kí ni lẹ́dà mi pẹ̀lú nǹkan tó sọ ó yá bí tí mo sọ tó bá máa work tí ó ní work ẹ̀já jọba wò bọ̀.